tá a bá ń sọ nípa àwọn olórin yálà olórin fújì ni o, olórin hip hop ni o, olórin sajẹ ni o, olórin afro ni o, olórin reggae ni o, olórin àpàlà ni o, olórin jùjú ni o, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wọ́n ti kópa nínú eré àgbéléwò ìyẹn múvì ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ìbéèrè ti tòní ò ní pé ta ni ó kọ́kọ́ kópa nínú eré àgbéléwò láàrin King Dr. Saheed Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma. Ta ló kọ́kọ́ kópa nínú eré àgbéléwò nínú àwọn méjèèjì? Ọdún wo sì ni eré tí wọ́n kọ́kọ́ kópa níbẹ̀ ló jáde? Kí ni orúkọ eré náà? Ìbéèrè yẹn ni pé ta ló kọ́kọ́ kópa nínú eré àgbéléwò nínú King Dr. Saheed Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma? Kí sì ni àkọlé eré tí wọ́n ti kópa, tí wọ́n kọ́kọ́ kópa ńbẹ̀, àti pé ọdún wo ni eré yẹn jáde? Ẹ jẹ́ ká mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò àwọn ìdáhùn tí ẹ bá fi ṣọwọ́ sí wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wa.